Hello, mo kí wa o gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí. Orúkọ tèmi ò yí padà, Yèyédára Kòwó ni mò ń jẹ́, Yèyédára Kòkòkò. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ o lórí fídíò eléyìí. Fídíò yìí dá lé orí Professor Wale Adeniran. Professor Wale Adeniran, mi ò wá sọ̀rọ̀ sí yín o. Mo kàn wá fẹ́ ṣàlàyé àwọn nǹkan kan fún yín ni. Lákọ̀ọ́kọ́ náà, bàbá Akíntóyè ni wọ́n jẹ́ káwa mọ̀ yìí. Àwọn náà dẹ̀ sọ fún wa wípé gbogbo support tá bá fún wọn àti ìfẹ́ tá bá ní sí wọn ká ṣe the same thing pẹ̀lú yín. Táwọn náà dẹ̀ máa promote yín anyway tán bá ti host wọn as his deputy, you know. Bàbá Adeniran, fún iye ọdún tí ẹ fi wà pẹ̀lú tẹ́ fi sọ pé ẹ wà pẹ̀lú Yoruba Nation movement àti láti wà pẹ̀lú bàbá Akíntóyè, most especially tẹ́jọ wà ní Kútọ́nù, ṣé mọ̀ wípé nínú ìlànà ẹ wà ń bẹ̀ till the time tí ẹ fi yapa kúrò pẹ̀lú bàbá Akíntóyè tí ẹ dẹ̀ fi kúrò nínú movement. A ò lè tọ́ka títí dé ní, a ò lè tọ́ka sí ìkọ̀ ẹyọ kan báyìí pé ẹ ṣe láṣeyọrí for the movement. But àwọn information yìí máa ń wọlé dáadáa náà tẹ́lẹ̀, like pé ẹ wà ní Kútọ́nù pẹ̀lú bàbá Akíntóyè like a spy. Ó sì ń yé yín, ẹ̀yin nu Ọlọ́run nu ẹlẹ́dàá gbogbo wa nìyẹn pẹ̀lú yín. Professor Wale Adeniran sir, mo kí yín o. Lórí new group tí ẹ ṣẹ̀ṣẹ̀ fọ́ọ̀mù yìí tẹ́ pè ní Association of Progressive Professionals and Academics, APPA. Kò sí nǹkan tó bá dì ńbẹ̀ o, èmi ò rí nǹkan tó bá dì ńbẹ̀ kẹ́ fọ́ọ̀mù group yìí. Ṣùgbọ́n à ń gbọ́ pé ọlẹ́ ẹ̀ sọ wípé Yorùbá Nation sí mọ́. Bàbá Wale Adeniran, ẹ má tráyè. Èmi mọ̀ wípé àwọn tó rán Dúpẹ́ Onítìrì tó rán wá, wọ́n rí pé ó ti fail. Èyí tó lè rí ṣe ó ti ṣe, torí pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fún ní opportunity ẹ̀ tó jẹ́ kó rí ṣe kì í ṣe págbára ẹ̀ náà ló tó bẹ́ẹ̀. Àwọn tó wíkọ tí wọ́n wá tún ní pé kó ṣe ọ̀pọ̀lọpọ̀ kan tó ní kó ṣe kò rí ṣe, wọ́n ti rí pé ó ti fail. Now, my message fún gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá, especially Yoruba Nation campaigner. Èmi ní ìkọ̀kan wà tí mo máa ń like láyé mi. Tí a bá tètè smell nǹkan pé kíní àgàgà tí mo wo sàkún ẹ̀ pé bí tó bá máa bá tó máa ẹ̀ sí ó máa get àsìbè. Prevention yẹn ni mo máa ń gbára mọ́, máa ti tètè ṣe, torí pé Yorùbá ló lọ tó bọ̀ tó tún ṣe bí òwe, wọ́n ní òkèèrè báyìí ní olójí jíjìn tí máa mẹ́kún sun. Mi gúdù ni pé kí a dúró kí kíní yẹn kó dé ká ṣẹ̀ṣẹ̀ wá máa sá left right center bíi ti ọ̀rọ̀ Dúpẹ́ nísìn tó ń ṣẹlẹ̀. Mo fẹ́ kí gbogbo àwa Yorùbá Nation campaigner òtítọ́, mo fẹ́ kẹ́ jẹ́ ká farabalẹ̀ ṣe àsìkò tá wà yá ní láti farabalẹ̀ gan-an ká lè gbọ́ àgbọ́yé, ká lè rí àrídájú àwọn oríṣiríṣi àṣírí tí Ọlọ́run fẹ́ fi hàn wá. Ẹ jẹ́ ká lẹ̀ láti ọ̀rọ̀ Dúpẹ́. Àwọn tó ń lo Dúpẹ́ wọn ò tí ì dẹ̀yìn o. Wọ́n ti tún gbìyànjú nísìnyí láti lo ẹlòmíràn in another form. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu, lára àwọn mídíà tó ti ṣègbé lọ tán sọ tán pariwo, ẹ̀yin náà ẹ máa wò lọ́kàn yín, èmi ò ní dárúkọ, kì í ṣe pé tí ìbẹ̀rù àti dárúkọ wó yẹ kẹ́ mọ̀, but àti ìdójú ẹ̀ ni. Lára àwọn tí wọ́n jẹ́ mídíà nínú movement tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó di later tó sọ wípé àwọn ò ṣe mọ́, Yorùbá Nation ti kú. Yorùbá tí bàbá Adeniran bá sọ pé Yorùbá Nation ti kú, ẹ lọ wo àwọn mídíà táwọn náà máa sọ lórí platform wọn wípé Yorùbá Nation ti kú. There is something going on within them, especially àwọn tó jẹ́ ọmọ Ifẹ̀.
sọ kọ́kọ́ fún yín o, ẹ̀yin ará Ifẹ̀. Ẹ̀yin ò lè fi ìjà àárín Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ tó ṣẹlẹ̀. Ìkùnsínú tẹ́ ẹ ní sí Ìgbòho kẹ́ wá fi máa mọ́ Yorùbá nation. Tá a bá ń jẹ̀pá a máa dárí jẹwé ni o. Ìyẹn ti egbe ti regbe. Egbe dẹ̀ ti regbe nìyẹn. Mo fẹ́ bẹ̀ wá ni, ẹ má try ẹ̀yin ọmọ Ifẹ̀. Àtẹ̀yin tẹ́ wà nínú mídíà tẹ́ sọ pé Yorùbá nation ti kú tẹ́ sá lọ. Tójú yín ti wá dancing àti àwọn tó ń pariwo níbi tí orí platform wọn wípé Yorùbá nation ò sí mọ́, irọ́ ni wọ́n pa fáwọn èèyàn. Ó tún yá ó ní Yorùbá nation ṣì wà. Àwọn tó ń gbé dání lọ́wọ́ yìí ni àwọn tó ní problem pẹ̀lú. But nígbà tí ò ní problem pẹ̀lú àwọn tó gbé dání nígbà yẹn tó ń dùn mọ́, tó ń gírígé ní left right center. Wọn ò sọ nǹkan burúkú o. Tó jẹ́ sí wípé ẹ̀yin Yorùbá nation campaigner wọ́n tún ti make another plan. Ṣé wá rí this time around? Ṣé rí gbogbo wàhálà tí Dúpẹ́ dá sílẹ̀? Ẹ jẹ́ ká wá dúró bí àfọ́kùgò tó dúró tìkanra. Ẹ wà tàlát. Èmi mọ̀ para nǹkan everybody. Anybody. A fẹ́ mọ post ẹ̀. A fẹ́ mọ ọjọ́ orí ẹ̀. A fẹ́ mọ ibi tó, a fẹ́ mọ anything nípa ẹ̀. Ẹ jẹ́ ká dìímú ìwọ tó bá lè gẹjẹ lórí. Ètà dẹ̀yìn mọ́ láyà. Ètà gẹ̀gẹ̀ lápá, anything ká fi mọ́ ká máa fi wọ́n pàrokò ìbànújẹ́ lọ fún àwọn tó ràn wọ́n níṣẹ́ yẹn. Ẹ ti ní Yorùbá nation ti kú àbí lọ́dọ̀ títí yín, ẹ dẹ̀ lọ kú pẹ̀lú, ẹ lọ kú dànù. Ẹ fi ilẹ̀ nǹkan tẹ́ ló ti bàjẹ́, lọ́dọ̀ tí wa kò bàjẹ́, àwa láìkí ẹ̀. That is the only option fáwa. Ẹ̀yin tí ẹ ló ti kú, ẹ sinmi, ẹ kó ṣì lọ. Ibi tí ọ̀rọ̀ ti wá kàn ní nìyẹn bàbá Professor Adeniran. Mo ń gbọ́ fìrìfìrì. Wọ́n lè wà nínú àwọn tí wọ́n tún fẹ́ yí wá. Àti àwọn mídíà kan tó sá lọ sọ́pọ́tì, tó dì camp lọ sọ́pọ́tì bàbá Tinubu ní February àbí January bẹ́ẹ̀. Wọ́n ò mọ̀ wípé politics after 4 years. Wọ́n á tún pè yín tó bá rí ti yín rò. Bọ̀ wọ́n ti lò yín tó oníkálùkù egbe ti regbe. Lára àwọn mídíà yìí wà lára àwọn tí mò ń gbọ́ fìrìfìrì wípé ẹ̀ kó papọ̀ torí ẹjọ́jọ́ mọ Ifẹ̀ kan náà tẹ́ fẹ́ lò. Mídíà ẹ fẹ́ ṣòfò. Ẹ máa bọ̀ wá àtọkùnrin àtobìnrin yín, ẹ̀yin ọmọ àlè olóòórùn méjèèjì àtẹ̀yin tó kù. Ẹ máa bọ̀ wá ṣe rí lè tẹ́ ṣe nígbà tẹ́ fẹ́ lọ the camp. Tẹ́ fẹ́ lọ support Aṣíwájú torí owó tẹ́ fẹ́ gbà nígbà tí Yorùbá nation táwa yóò fún yín ní owó mọ́. Àwa ti mọ̀ pé owó ni. Tó bá ti yọ owó kúrò náà ọ̀rọ̀ yín, ọmọlúàbí ti yín ti tán, ó ti end síbẹ̀ nìyẹn. Ẹ ti gbé owó politics APC náà tán nísìn, ó ti ká lójú yín, ó ti ṣe wà. Nísìn ẹ ti rò ó lọ sọ́tọ̀, ẹ ti rò ó lọ sósì. Àṣírí ti tú wípé tẹ́bí bá ti pa yín gan tẹ́ ẹ̀ rí bí tẹ́ ẹ̀ lówó, Yorùbá nation lẹ máa wá fi kanra mọ́ torí káwọn politician kan lè fún yín lówó. Gbogbo politician tó bá fún yín lówó ìgbà ìgbógun ti Yorùbá nation movement tó sì jẹ́ ọmọ Yorùbá, alálẹ̀ ilẹ̀ Yorùbá á gbógun ti wọ́n àtẹ̀yìn náà. Bàbá Wale Adeniran, bóyá kẹ́ jẹ́ kí ṣàlàyé kékeré ká lè mọ̀ wípé information yín wà nílẹ̀ gan. Ẹ ní try láti jẹ́ ká rí traces yín nínú anything tó bá fẹ́ attack Yorùbá nation. Bàbá a máa fi yín kó fa lè yìí. Bàbá Professor Wale Adeniran, ẹ sún bẹ́ẹ̀ ṣe lọ nínú movement yẹn, ẹ lọ forever sir. Èmi á wá advice yín bẹ́ẹ̀ ṣe lọ yẹn, ẹ jẹ́ lọ peacefully. Ẹ mọ̀ nǹkan tó wà nílẹ̀. Bàbá Professor Wale Adeniran, ǹjẹ́ ẹ rántí sọ nígbà tẹ́ ẹ̀ fún àwọn Dúpẹ́ Onítìrí ní information pé bàbá ń gbowó, bàbá ń tọrọ owó kiri. Ǹjẹ́ ẹ ṣàlàyé many things tó ń ṣẹlẹ̀ láàrin yẹn fún wọn? Débi wípé àkáǹtì yín ni bàbá ń lò títí tó máa ń send owó sí iye tó bá wù yín bẹ̀lẹ̀ máa fún bàbá. There are so many information yín tó wà lẹ̀ pẹ̀lú voice yín. Bàbá Akíntóyè náà sọ wípé ká yọ̀ǹda yín ká fi yín lẹ̀. Ẹ má push ẹ̀ débi tí ọ̀bẹ tí a máa ti ná bọ everything fún yín. Bàbá Professor Wale Adeniran, 15 million àbí 16 million ni àbí 17 àbí 18 ni owó rédíò. Ṣé mọ̀ pé ẹ̀yin lẹ wà ní ìṣàjẹ, ẹ̀yin lẹ wà pẹ̀lú èèyàn tẹ́lẹ̀ fẹ́ lọ bá tó máa ṣe. Ibo ni gbogbo owó yẹn wà? Bàbá Professor Wale Adeniran,
ṣé kò ń ṣe torí pé iṣẹ́ tí wọ́n gbé fún yín kẹ́ lè ṣe dáadáa òun lẹ ṣe gbógun ti àwọn Professor Pella ṣé professor ni wọ́n àwọn bàbá Pella ní kì í ṣe Professor Pella mo ní Pella Killa jàre Professor Killa kì í ṣe bàbá Pella yẹn Professor Killa ni wọ́n bí àwọn dẹ̀ ṣe professor bọ̀ mo máa ń gbọ́ orúkọ wọn dáadáa mo dẹ̀ ti rí wọn mo bá wọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan rí Killa ní ìgbà ayé YWC gbogbo bí wàhálà ṣe ṣẹlẹ̀ táwọn people yẹn tí ìjà ṣẹlẹ̀ láàrin wọn àti bàbá Akíntóyè and so many other things bàbá yìí nílẹ̀ wà bring behind there now torí ẹ fẹ́ isolate bàbá Akíntóyè to yourself so that ẹ lè ní enough kíní láti lè succeed iṣẹ́ tẹ́ fẹ́ ṣe and you did well. Bàbá Professor Wale Adeniran ṣe mọ̀ wípé bàbá Ọọ̀ni wọ́n sán àwọn owó kan sínú àkáǹtì yín proof wà nílẹ̀ ò tẹ́ẹ̀bà mọ́ ṣe mọ̀ pọ́n bí transact business ni ẹ ṣe business ni nǹkan kan gbogbo oríṣi many things ló wà lẹ́kì má tí ìbẹ́ many things jù àwọn nǹkan tẹ́rọ wípé kò lè jáde kó wà nílẹ̀ bàjẹ́bàjẹ́ ṣùgbọ́n èmi á rọ̀ yín wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bàbá ẹ ti lọ nìyẹn tẹ́ ẹ bá fẹ́ grant interview yín ẹ má máa try láti sọ wípé ẹ fẹ́ frustrate effort àwọn èèyàn kan bàbá ẹ jẹ gbà ọ bàbá Wálé Adéníran ẹ̀mí yín ò lè gbé o tẹ́ ẹ bá fẹ́ rí ilé dé sí Ifẹ̀ tẹ́ lọ dé sí yẹn ara ilẹ̀ Yorùbá ni o tẹ́ ẹ bá fẹ́ rí ilé dé sí tẹ́ fẹ́ fi ẹ̀dọ̀ lórí òróró tẹ́ fẹ́ kí ẹ rí ìbínú àwọn ọmọ Yorùbá ẹ gbàgbé ti bàbá Ọọ̀ni tán sponsor yín tí ẹ bá fẹ́ rí ìbínú àwọn ọmọ Yorùbá tẹ́ fẹ́ rí ilé dé sí tẹ́ fẹ́ fẹ̀dọ̀ lórí òróró ẹ jẹ́ rọra má bẹnu àtẹ́lu ọ̀rọ̀ Yorùbá Nation Movement ẹ ti lọ forever nìyẹn ẹ máa bá ti yín lọ as a matter of fact ẹ ti káwọn group yín jọ àbí ṣé YPPP àbí kílẹ̀ pé èyí tó bá wù kẹ́ pé ẹ máa lọ ṣe ti yín bẹ̀yẹn ṣùgbọ́n ẹ má jẹ́ ká rí traces ní wípé èyí group tẹ́ dá sílẹ̀ àtẹ̀yìn fúnra lára yín níbikíbi tó bá ti ní pé kẹ́ sọ̀rọ̀ kẹ́ fẹ́ try láti wash movement a ò ní take ẹ̀ lọ́wọ́ yín bàbá aláàdù gan èmi máa ní ọmọ ṣàlọ̀ kan tó jà ní Yorùbá bàbá èmi ò máa tẹ́tì yín mi ìmà tó bẹ́ẹ̀ mo wà lórí ìkúlẹ̀sà mi ìmà tẹ́tì yín àlàyé ọ̀rọ̀ mà ni mò ń ṣe bàbá oore tèmi lè ṣe fún yín òun lè ní ṣe é sìn torí tó bá délẹ̀ tẹ́ bá sọ pé irọ́ ni ẹ lè try ẹ̀ kò wá ní délẹ̀ tó kẹ́ try ẹ̀ kó délẹ̀ tán káwọn èèyàn wá máa sọ pé wọ́n rí yín fín ni wọ́n ṣe kinní kan ni gbogbo everything tó ṣẹlẹ̀ nípa gbogbo bí Dúpẹ́ ṣe bọ́ síta gbogbo nǹkan tó sọ nípa bàbá Akíntóyè voice note yín yapa ẹ lè kó gbogbo àwọn tẹ́jọ kúrò ní Kútọ̀nù kẹ́ kó wọn sínú gúrùpù gbogbo wọn ló wà ní gúrùpù tẹ́ dá sílẹ̀ mo ní gbogbo yín lẹ́mìí ẹsẹ̀ mo láyà ní ògbé bẹ́ẹ̀ ni mo sọ fún yín kẹ má rò pé gbogbo nǹkan tẹ́ ìṣe àwọn kò mọ̀ èmi wá má ṣe nǹkan ní gímú mi bẹ́ẹ̀ mi ìwà nímọ̀ màá rí ẹ dáadáa tó ń ṣe nǹkan mo máa gbójú mi ní mi ìrí náà ni tó ò bá fi lọ̀ mí torí ojú ẹni náà bí méjì tó ń gbé kan ìpamọ́ gbogbo àwọn tẹ́jọ wà lára àwọn tẹ́jọ wà ní Kútọ̀nù tẹ́jọ gbógun ti bàbá Akíntóyè tẹ́jọ ṣe oríṣiríṣi torí ẹ sọ bàbá is this bàbá is that are you better off bàbá Wálé Adéníran mọye ìgbà tẹ́ lò tẹ́ fi jẹ́ kínní nínú ìlànà ẹ bá wa tọ́ka sí ìkan ẹyọkọ̀ báyìí tẹ́ rí ṣe nínú ìlànà ẹ bá wa tọ́ka sí ìkan ẹyọkọ̀ báyìí tẹ́ bá wa contribute sí inú Yorùbá Nation Movement ìbàjẹ́ from day one kó ní dìrì gan tó dé from day one tí bàbá Akíntóyè táwọn èèyàn ti ní problem pẹ̀lú wọn tí wọ́n gbógun ti bàbá yẹn it has always been you on the G tó ń dáná ọ̀tẹ̀ pẹ̀lú bàbá yẹn yet ẹjọ́ ń sùn nílé kan yet ẹjọ́ ń jí yet àìmọye ẹ̀yin lẹ̀ sọ fáwọn èèyàn pé bàbá ń jó oògùn ó ń fi màálù jó oògùn ń ṣe oríṣiríṣi èyí tẹ̀yin náà ṣe nǹkan èyí tẹ̀ ṣe nǹkan lára ilé tẹ̀ ṣe fún bàbá Akíntóyè nǹkan ní fẹ́ ká bẹ́ many things síta bàbá ní fẹ́ ká ṣe kí ni ká bẹ́ many things síta tẹ́ ẹ bá fẹ́ sá lọ sọ́dọ̀ Tinubu ẹ máa lọ gbogbo èyí tẹ́ ẹ bá fẹ́ lọ sọ́dọ̀ Tinubu ti wà ń bẹ̀ a ò fi tipátìkúùkù movement yìí ò fi tipátìkúùkù mú anybody mọ́lẹ̀ ìwọ tó bá believe no movement go peacefully kì í ṣe pé
torí o wá fẹ́ lọ kó máa wá ìbàjẹ́ àbí kó máa sọ̀rọ̀ kó lè sọ wípé torí ó ti wá rí bẹ́ẹ̀ yẹn torí ẹ̀ náà làwọn ṣe kò sí irú ogun àbí ọ̀rọ̀ ìbàjẹ́ tẹ́ lè sọ nípa movement àwa kan takú síbẹ̀ ni. Bí Tinubu bá win ọmọ Yorùbá ni Yorùbá nation movement fún ilẹ̀ Yorùbá fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ni. Nǹkan tí Tinubu bá fẹ́ ṣe láti build ilẹ̀ Yorùbá láti support ilẹ̀ Yorùbá kó máa ṣe lọ àwọn kò dí tiwa lọ́wọ́ àpàdé níwájú. A ṣe kí ni àpàdé níwájú. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o. Àsìkò táwọn ẹ̀kọ́ ni wí àwọn kan ṣe yánmẹ́yánmá àtàgbàlagbà àtọmọdé o. Ẹ wá ní ṣetán kí gbogbo ẹ wá blue dànù kẹ wá ṣe wá máa sọ sorry kẹ wá di later torí orin sorry èbùrẹ́ ládẹ ń gbọ́ láti ẹbí ìjọ mélòó kan sìn bẹ́lẹ̀ yóò bá sọ sorry má bínú eléyà ní àjẹbùrẹ́ àwọn èèyàn sì láwọn ìjẹbùrẹ́ wọ́n ní kò dùn bí ice cream kò dùn bí shawarma wọ́n ní ìwà ìbàjẹ́ ní kẹtọ owó ẹ̀bọlẹ̀ ẹ má wá gbé bùrẹ́ wèrè kankan wá fún wọn ò fẹ́ bùrẹ́ kankan. Àwọn èèyàn tí kìíní ìka lára dáadáa tí wọn ò dẹ̀ ready àti give up till we are shift our aim. Wọ́n sọ wípé àwọn òjèbùrẹ́ kì í ṣe ẹ̀yin ẹlẹ́sẹ̀ kan lé ẹlẹ́sẹ̀ kan ta. Ẹ̀yin tẹ́ ẹ bá sọ pé tinú ẹ lọ ká jẹ́ ká mọ iye àwa tó kù. Ṣùgbọ́n kẹ́ ẹ náà ṣe méjì síta kẹ́ ẹ gbé kan sínú ilé kẹ́ ẹ má dà wá láàmú. It's what I don't like. Tẹ́ ẹ bá dẹ̀ tètè máa yọra yín tó máa tó stage kan a máa pariwo yín síta á sì máa dárúkọ yín torí tẹ́ bá sọ wípé torí opportunity pé Yorùbá nation ẹ̀yin kan like láti máa wá ọ̀nà láti fi feed ara yín láti fi make owó tẹ́ group ara yín tẹ́ kóra yín sínú group tí gbogbo èèyàn ò bá mọ bó ṣe ń lọ èmi dára bẹ́ẹ̀ ni àìmọye ẹ̀kọ́ tọ́pọ̀lọpọ̀ yín máa rò pé dára ò mọ̀ tí mo mọ̀ ẹ máa wò wípé torí tí dára bá máa sọ̀rọ̀ mo mọ̀ mí sọ̀rọ̀ ní torí pọ̀rọ̀ tí ì dé bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kẹtẹ́ o. Àìmọye yìí tẹ́ ṣe pariwo tájọ́ pariwo Yorùbá nation tó jẹ́ pé irọ́ lè pa tó jẹ́ pé kóra yín sínú gúrùpù tẹ́ ẹ̀ fúnra yín ní àwọn ọ̀nàrẹ́bù orí burúkú tí ò lè bá yín dalẹ̀ kòkó ayé níbodì ló lè pèrè ẹ̀ lọ́nàrẹ́bù ṣùgbọ́n ẹ jẹ́ kó mọ lọ́dọ̀ yín nínú gúrùpù yín ẹ má ẹ̀ bá rò wípé ẹ lè fi movement yìí ẹ lè fi ṣe kí ni ẹ lè fi enrich pocket yín ẹ lè fi build owó àbí anything gbogbo àwọn oríṣiríṣi kan tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tẹ́yìn tó ti ṣẹlẹ̀ kò lè repeat ara ẹ̀ mọ́ èmi ń ṣe àlọ́ ni o kò tíì sí nǹkan kan o tó yìí ṣẹlẹ̀ o ṣùgbọ́n ẹ má gbé wá o àwa sọ fún yín wípé bẹ́ẹ̀ ṣe ń yọ́ só là ń yọ́ gbọ́ ẹ̀yin èèyàn mẹ́sẹ̀ tí mọ̀ mí lánàá kó tó dé ní bí mo ṣe máa sọ tèmi wẹ́rẹ́wẹ́rẹ́ lélẹ̀ ẹ̀yin èèyàn mi lọ́dọ̀ ti tèmi ọ̀rọ̀ Dúpẹ́ ó ti tàn ó ti kú ó ti kẹ̀ ẹ̀yin èèyàn ṣẹ́yìn ò notice pé àwa là ń make wọn relevant ibi tọ́rọ̀ dé dúró yìí tí ẹ bá believe ṣe rí gbogbo voice note tí wèrè tọkàn wá ń jù táwọn tó ń jù tá máa ń bá wọn gbé sẹ kinní kan wọ́n arrest èèyàn kan nu wọn wọ́n ṣe kinní kan èèyàn kan nu wọn kúrò ga tá a bá dá sí wọn tá a sọ̀rọ̀ nípa wọn for 1 week ẹ mọ̀ wípé ayé wọn ìgbà ilẹ̀ máa mọ̀ páyé wọn ti jóná wọ́n ti finish ó lèmi ṣe sọ wípé ìwọ̀nba ní ká máa sọ̀rọ̀ wọn bọ̀ lánàá ìdí tí mo ṣe sọ ọ̀rọ̀ nípa nǹkan tí ṣóò tí Jẹ̀lílì àfà Jẹ̀lílì tó ṣe ó ní wípé àwọn ohun tó jáde lẹ́nu ẹ̀yẹn this has been the same thing tá ti ń sọ láti last year tí ọ̀pọ̀lọpọ̀ yín sọ wípé irọ́ là ń pa for àwọn ọ̀rọ̀ yẹn láti jáde lẹ́nu Jẹ̀lílì ó ti jẹ́ kó yé èmi gbangba mi mo ti yín wípé definitely gbogbo wọn lórí kò lọ títí question b Timi J bb ṣó ti gbádùn àtàwọn bẹ́ẹ̀ lọ àjàkálẹ̀ àrùn wọn àti gbogbo àwọn tó kù àtòbútúkẹ wọn mọ òtítọ́ tẹ́ bá sọ wípé wọn ò mọ̀ àbí wọ́n ra iye wọn àbí wọ́n kó ìfọ̀ àtẹ̀dọ̀ wọn no wọn ò kó wọ́n mọ̀ Jẹ̀lílì àfà Jẹ̀lílì ti jẹ́ ká mọ̀ wípé wọ́n mọ̀ wípé irọ́ by now wọ́n ti mọ̀ bóyá tẹ́lẹ̀ wọn ò mọ̀ but by now gbogbo wọn ti mọ̀ wípé original irọ́ pọ́nbélé Onídúpẹ́ gbé dání kò sí nǹkan kan bẹ́ẹ̀ so for them láti mọ̀ bẹ́ẹ̀ yẹn tọ́dẹ̀ ṣe fún ní support ó ti jẹ́ kó yé mi wípé ọlọ̀tẹ̀ làwọn eléyìí tẹ́ ẹ̀ bá nígbàgbé tẹ́ bá máa rántí mo ṣe show kan ní bíi last month àbí 2 months mo ní tá a bá farabalẹ̀ ká fi ara balẹ̀ ká concentrate ká gé àwọn òróòró inú ẹran tá bá lọ fi wàdùwàdù gé á condemn gbogbo ara ẹran ṣe ti wá ń rí àwọn tó jẹ́ òróòró báyìí ṣe ti ń rí wọn báyìí ṣe ti ń rí wọn ṣe ti ń rí àwọn tó jẹ́ òróòró ẹ jẹ́ ká ṣe less ẹ má jẹ́ á máa pariwo wọn jù mọ́ bí ti tẹ́lẹ̀ kí wọ́n lè mọ̀ wípé wọ́n ti kú wọ́n ti kẹ̀ ayé ti gbàgbé wọn àwa la ṣe make wọn relevant now Prof
Professor Wale Adeniran àwọn tó rán Dúpẹ́ wá wọ́n rí pé ó ti fail ẹ má try anything gbogbo ẹ̀yẹ èèyàn mi ẹ jẹ́ ká wà tàlát anybody tó bá try rubbish this time around tẹ́ ẹ bá lè ṣe kíní yẹn fún kẹ́ ẹ fi mú ẹ̀fọn fèrè kóun náà wálé ayé kó regret pé nílé ayé téèyàn bá ń wá èèyàn máa ń lóyà ni àjókù sọ́wọ́ yín o tó mo sọ tèmi náà mo dúró lórí eléyìí náà mi ìwà mọ títí yín o kí ni àwọn nǹkan tẹ́yìn náà mọ̀ nípa bàbá kí lẹ rí sí àwọn àlàyé kékeré tí mo ṣe ẹ bá mi drop ẹ sí ibi comment section má sì gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel I need your support my brand thank you very much ire o.